kábíyèsí Elédùmarè màmá ń bolẹ̀ wà láti ìjọ́ yìí. Mo wà ní ìlú Ìgbògìlà ni mo wà. Ìlú Ìgbògìlà kí ló ṣẹlẹ̀ gangan? Ásídẹ́ǹtì ni ó ṣẹlẹ̀ o. Ọ̀dọ̀ ọkọ mi ni mò ń lọ ní Oǹdó. A sì abọ́sójú ọ̀nà ká tó di pé abọ́sójú ọ̀nà yẹn. Mo ní ẹbí náà mo mú lọ sí oko Oǹdó pé kó jẹ́ ká lọ mú oko lọ́hùn. Mo sì bí ọmọ méjì fún. Ṣọmọ Oǹdó lẹ́yìn ni? Ọmọ Ìgbògìlà ni mí o. Ọkọ yín kọ́? Ọkọ mi ọmọ Ìgbògìlà ni ìyá ẹ̀ sọ́mọ. Kí lẹ wá lọ sóǹdó tálẹ́mọ̀ lóǹdó? A lọ dáko lọ́hùn ni oko la bá lọ. Tálẹ́mọ̀ ń bẹ̀ lóǹdó láti Ìgbògìlà. Ọkọ ọmọ mi ló mú wa lọ sí oko Oǹdó la lọ dá oko kòkó lóǹdó ni o. Ọkọ ọmọ yín? Òun gbé lóǹdó? Òun gbé lóǹdó. Òun ló wá mú yín lọ láti Ìgbògìlà lọ sí Oǹdó pé kí wá lọ dá oko. Kí ló wá ṣẹlẹ̀ bóò lẹ ti rìn tẹ́ ẹ sọ dídí ọmọ nù? Ọmọ ọdún mélòó ni? Ní ìpàdé oṣù akọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí. Ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún? Kí ló kọ ẹ̀? Orúkọ ọmọ ẹ̀ ni Gabriel Afọlábí. Gabriel Afọlábí? Ó máa pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí? Níparí oṣù yìí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ níbo ọdún wo ló ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀ ní July 24 ọdún 2022. 2022 ọdún kẹta rèé. Ọdún kẹta rèé. Èyí tí mo fi bèrè náà ni pé mo lẹ wà láti ìjọ yìí tẹ́ ẹ̀ ké gbàjáre tẹ́ ẹ̀ ké bò sí. Tàlẹ́ fi tó létí kí ló ṣẹlẹ̀ ẹ farabalẹ̀ ẹ ní sùúrù kí ló ṣẹlẹ̀ gangan. Ọ̀rọ̀ ẹbí àti àbẹ́ ọ̀rọ̀ oko là ń jà fún ọmọ méjì mo bí fún Karim Afọlábí à ń pè nífà nílùú Ìgbògìlà ọmọ méjì mo bí fún nídìí ọ̀rọ̀ oko ìlọ́fà tọmọ alákọ̀ọ́kọ́ ní alákọ̀ọ́kọ́ kọ́kọ́ kú mo sí abẹ ẹlẹ́fọ̀n níbẹ̀. Abà ẹlẹ́fọ̀n lẹ́sìn ọmọ òun sí. mo sí alákọ̀ọ́kọ́ sí ìyẹn ni Emmanuel Afọlábí àwọn ẹni kí ló ń ṣe ọmọ yóò sá ṣàárẹ̀ wọ́n ní àbẹ́ ló gbá o mi mọ ohun tó ṣẹlẹ̀ ìjọ́ kẹta ní ọmọ ìkú wọ́n sá lọ sí lára mi ò sáyẹ̀ sọ́mọ kan. Àmọ́ ẹ farabalẹ̀ ẹ ká sọ díẹ̀ ọmọ yẹn ń ṣàárẹ̀ lẹ́yìn ìjọ́ kẹta náà ló kú orú àárẹ̀ wo. mi mọ ọkàn bí àbẹ́ ṣe nà tó bá gbọmọ yẹn kọ̀ ṣe é gbọ̀n ní ìjọ́ kẹta ọmọ yẹn kú sí oníkàwọn èrò fún baálẹ̀ fún mi níbì kan. Ìbẹ̀lẹ̀ sísí. Ibẹ̀ mo sísí ní abẹ́ ẹlẹ́fọ̀ọ́ ńbẹ̀. Ní Ìgbògìlà ń bẹ àbí? Irọ́ ní oko Oǹdó. Lóko Oǹdó. Òkè ẹ ti kúrò ní Ìgbògìlà àti wà lóǹdó ńgbà yẹn. Àti wà lóǹdó ńgbà yẹn àti kúrò ní Ìgbògìlà. Ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ tó yé yín. Ọ̀rọ̀ ọmọ Gébú ọmọ kejì yìí báwo ló ti ṣẹlẹ̀ gangan? Mo gbé láti Ìgbògìlà mo ní mò ń lọ sí oko Oǹdó. Ok. Nígbà tá a sì dé Ṣàgámù àwọn mọ́tò ní etí ọ̀nà àbá ń lọ. Àkọ́mọkàn dédé rí pé mọ́tò yẹn mi. Ẹ má bínú o ṣé ọkọ̀ sọ́ọ̀lẹ̀ lẹ́wọ̀ ni àbẹ́ wọkọ̀ gáràjì? Sọ́ọ̀lẹ̀ làwọ̀. Sọ́ọ̀lẹ̀ làwọ̀ àwọn ọkọ̀ tó ń lọ sí Oǹdó kí ló wá ṣẹlẹ̀? Mo sáré pé mọ́tò ẹ fẹ́ gbẹ̀lélẹ̀ mi tẹ̀ ti yọ kó nu mọ́tò ọ̀rẹ́dì. Accident ṣẹlẹ̀. Accident ṣẹlẹ̀ ni gba máa dìde báyìí ọwọ́ tí màá mú lọ sórí báyìí mo sáré pé mo kó ọpọlọ sí ọwọ́ náà ọmọ ẹ sáwà ẹ̀ lẹ́lẹ̀ mo sáré níjọ́ báyìí mo pè àwọn tó ń bẹ̀ ní màmá ẹ fi ọmọ ẹ sílẹ̀ ara yín ní kẹ́ẹ̀dù ẹ̀jẹ̀ yìí ti pọ̀ jù gbogbo ojú báyìí ẹ̀jẹ̀ ti bomi kalẹ̀ ọmọ tó tẹ̀lé mi Ìbùkún Òsénì òun ló ní gírámà mi ní mọ́mí mi ní mọ́mí ìyá mi ní ẹjọ́ ìṣàánú wọn àwọn ságbé mi ó di hospital ní Ìjẹ̀bú Òde ìwé hospital tó mú lọ ní Ìjẹ̀bú Òde ni nígbà tá a di ìjọ kejì àwọn tó gba ẹ wá síbẹ̀ bó ṣe akọ ọ ní kí ni orúkọ mi mo ní Yẹmisí Afọlábí wọ́n ní kí ni orúkọ ọmọ tí mi àìtí rí yẹn mo ní Gabriel Afọlábí wọ́n ní ọmọ tó tẹ̀lé mi kọ́ mo ní Bùkún Òsénì wọ́n ní kí ni àdírẹ́sì mi tí mò ń gbé mo ní mò ń gbé Jacob Alaye Street number 22 níwájú ilé àbájọ sí Friday ibẹ̀ ni mò ń gbé o. níbo nílùú ní Ìgbògìlà. ní Ìgbògìlà ok. mo sọ fún àwọn tó wá yẹn nígbà tá a di on 25 yẹn bàbá ọmọ ẹ sàwà ó dé láti ó wá láti níjọ́ kejì mo náà ó ní Gébú ńkọ́ mo ní mi mà rí Gébú ní accident tá ní ó ní bó ṣe wáyé ayé ẹ sí ni ebi torí oko ló ń jà fún bó ṣe wáyé ayé ẹ sí nìyẹn mi ì sáfún ní èsì àwọn tí wọ́n jọ wá ọkọ mi tó bá wá wọ́n sàn wá àwọn ọmọ ẹ̀ka kan sàn pè láwọn pé àwọn ọ̀nà gbọ́ adébẹ̀ wọ́n ní àwọn kan ló gbọ́ adébẹ̀ bẹ́ẹ̀ mo sàn kàn gbọ́ ẹ̀ sí tẹ́lẹ̀ náà gan mi tiẹ̀ mọ̀ pé bọ́kàn ń gbọ́ ẹ̀ ní kinní kan ni wọ́n sàn wá káàkiri Ìbùkún ẹ̀ sá tẹ̀lé wọn ní irú aṣọ tí ọmọ ti bí yẹn náà wọ̀ nítorí aṣọ kan lọ́jọ́ pẹ̀lú Ìbùkún yẹn náà ṣe kọ́ lọ wò ní ibì kan kọ́ lọ sí ibì kan
wọ́n sábà títí di on 27 tí wọ́n decide mi ní hospital pé mo ní èmi máa jẹ́ kí n máa lọ sílé pé ní ìtẹ́ òkú kúkú jẹun òyì sì ń kọ́ mi bí bá tẹ̀ fẹ́ ṣe pàkàn ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn èèyàn mi kí n lọ bí bá fẹ́ ṣe kí n lọ ṣe sí ibẹ̀ wọ́n sàmù mi ń jọ ìwọ́n bá ṣe ń lọ lọ́jọ́ báyìí ọkọ̀ ń sọ̀ sí mi pé ẹ ṣe nítorí ọkọ ni ìwọ náà kúkú dànù ní ìwọ ikọ̀ tí ọmọ ẹ ti wéèsì dànù níyẹn ìkíní wéèsì kejì wéèsì bàbá ọmọ sáà ń sọ bẹ́ẹ̀. ìyẹn ọkọ yín ìyẹn ọkọ mi. kí ló kọ ọkọ yín yẹn. Karim Afọlábí lorúkọ ẹ̀. ọmọ Gbògìrà sí ni. ọmọ Gbògìrà nìyẹn à ń pè ní fanilu Gbògìrà Oǹdó ló wà báyìí. ok. wọ́n náà wọ́n sọ bẹ́ẹ̀ yẹn ó tiẹ̀ ní ọ̀yàn ọmọkùnrin ìkíní ìkejì mo kàn bù sẹ́kùn ni àwọn tó wà ní mọ́tò sáà ń bẹ̀rù pé kì í má bẹ̀rù tí mo ṣe mú mi délé báyìí títí mo fi lọ oṣù kẹjọ mo sàdúgbò ọ̀dọ́ ọmọ mi lọ ní general hospital ní Ìtòrí kò wá wò mí títí di December 30 tó dé báyìí gan ó lu kódà tó bá aládùúgbò ilé kọ́bà rẹ̀ sì ti yẹ gbogbo náà ń bèèrè pé ẹ pa ọmọbìnrin yìí láti ìgbà ẹ náà ìjà ní títí náà ẹ jẹ ẹgbàá mi ọmọ yìí ọmọ ní sàkóso ọmọ inú nù lọ. màmá ṣé ara accident yẹn ló ṣe yín lórí báyìí. ó ní o accident yẹn ni. ìta à ń sọ ń bẹ̀ báyìí ni pé ṣé látìgbà tí ìjàmbá kan ṣẹlẹ̀ yẹn ṣé gébú tá à ń sọ yìí ṣé ẹjọ́ délé ìwòsàn ni. wọn ò gbé délé ìwòsàn lọ́dọ̀ mi o. ọmọ tẹ́ wá pè ní ìbùkún pé obìnrin bóò ló ti jẹ́ sí yín. ọmọ mi ni mo ń tọ́. ọmọ yín ni ìbùkún àbí. ọmọ mi ni ìbùkún. ẹ farabalẹ̀ nígbà yẹn ìbùkún tó ọmọ ọdún mélòó. ìbùkún àti gébù jọ wà ní sẹ́ẹ̀tì ni òun wà ní ọmọ ọdún 12 náà ń gbà yẹn náà. wọn ò bí sàwáwù ni wọ́n ń gbà yẹn. ọmọ ìbejì náà máa ń pè wọ́n. ṣùgbọ́n nígbà tẹ́ bá tajú sí hospital ilé ìwòsàn ẹ rí ìbùkún. mo rí ìbùkún. ẹ ò rí gébú. mi ì rí gébú. ẹgbà tẹ́ wá tajú tẹ́ ẹ lají ẹ ṣe wá bèèrè lọ́wọ́ ìbùkún pé gébú dà. wọ́n ní ìbùkún gébú dà ó ní ẹnìkan gbé gébú nígbà tí àṣídẹ́ǹtì ẹ ṣẹlẹ̀ ó ní èmi lòun sáré tọ̀ tó ń gbà tí wọ́n ti pé orí mi ti dà sí méjì ó ní èmi lòun sáré tọ̀ pé ẹjọ́ ìbọn ṣàánú gírámà tó ń má jẹ́ kán kù gírámà tó ń gbà tọ́wọ́n di pé gbogbo èyẹ ti gbòmí ní gbogbo ojú pé èmi lòun sáré tọ̀ náà fi pé òun mọ̀ pé nìkan gbé gébú ńlá ṣá òun ò lè ṣàlàyé. ṣé màmá ẹ farabalẹ̀ o gébú ìgbà tí ìbùkún sọ̀rọ̀ gébú pé ẹ̀yin lòun ń dùn ipò wo ló pé gébú wà gbà náà. ọlọ́wà nílẹ̀ ni ipò àwọn èèyàn. kò gbéra kò mìíra. mo fi léèrè mo ní sí kò á sọ̀rọ̀ ni ó ní òun ti ẹ̀dọ́bẹ̀ ó ní èmi gan lòun fà lọ́wọ́ ó gángan náà lòun fà mí dìde pé bọ́ọ̀ sì fà mí dìde lòun ya kámẹ́rà yẹn pé kóun fi hàn mí pé kí wọn tó ṣe mí tẹ́mi náà gangan mo ẹ mọ̀ pé ohun tó bá ti ṣẹlẹ̀ ní orí kódà ọwọ́ Ọlọ́run lókun bẹ̀. mo rí gbogbo àwọn bandage yẹn mo a fi àwòrán yẹn a fi sí ìta màmá ẹ̀yin mi ò lè wà nínú ọkọ̀ yẹn. àwa mẹ́fà ló sì keje. ẹ̀yin mẹ́fà àwọn tó kù wá ń kọ́. àwọn tó kù yẹn nǹkan kò ṣe wọ́n o àwọn tó kù àánú ọkọ̀ yẹn nǹkan kò ṣe wọ́n. báwo lẹ ṣe mọ̀ pé nǹkan ò ṣe wọ́n. wọ́n lọ́jú tó wọ́n ṣẹ̀ṣì dá mi dúró fún wákàtí kan tó fi lọ wá mọ́tò wá. ok tẹ̀sí wà ń bẹ̀ yẹn àbí. tẹ̀sí wà ń bẹ̀ yẹn wọ́n fi lọ wá mọ́tò wọ́n mú mi kó ń bẹ̀ wá sí ẹ̀gbẹ́ kan báyìí àwọn tó wà ní mọ́tò yẹn wọ́n tó àtijọ́ dé hospital padà ní nání màmá ìbẹ̀rù tá a dáhùn pé mo ní nǹkan ṣe mí. màmá ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí rú wa lójú o ẹ nígbà tí ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ ẹ ṣì wà lẹ́gbẹ̀ẹ́ títì ń bẹ̀ wọ́n dá yín jókòó kó tó lọ wá ọkọ̀ wá ṣé ìgbà yẹn ẹ sì ń lóye nǹkan tó ń ṣẹlẹ̀ àbí. mo kàn ń fìyè náà ni torí mi tiẹ̀ mọ kankan náà tó bẹ́ẹ̀ mọ̀. ẹ mọ ibi tẹ́ ẹ wà. n tẹ̀ sẹ́ pé bẹ́ẹ̀ wọ́n ṣe mọ̀ ń gbọ́ báwọn èèyàn sọ̀rọ̀ mi lè ṣàlàyé pé. ẹ ò sì rí gébú ń gbà yẹn pé tọ̀. mi tiẹ̀ lè mi nẹ́sìpẹ́ẹ̀tì gbogbo nǹkan tó tẹ̀ àṣẹ́mu kan sọ pé ọmọ mi ń kọ́ ni gbọ́dọ̀ tí mò ń tẹnu mọ́ níjọ́ yẹn. ẹ ní July kílẹ̀ pé. July 24. July 24 2022 ó ń lọ bí ọdún mẹ́ta báyìí. bẹ́ẹ̀ ni bá dúró sí tó ń gbà ní ìsìn àpọ́dún mẹ́ta. gbọ́dọ̀ wá rìpọ́ọ̀tù sí gbàtara yín wáyá tẹ kó lọ síbítù pé ẹ̀ ń wá ọmọ yín o ẹ̀ ń wá gébú o gbọ́dọ̀ rìpọ́ọ̀tù sí àti pé ilé ìwòsàn wo náà gbé yín lọ. ilé ìwòsàn tó wọ́n kọ́ gbé mi lọ ní rona hospital yẹn náà kọ́ gbé mi lọ sí. ní Ìjẹ̀bú Òde àbí. Ìjẹ̀bú Òde. ẹ má pé ìbéèrè mi pọ̀ màmá. nígbà tí ẹ wá lajú tára yín wá dá díẹ̀ tó ṣe ẹ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ní ilé ìwòsàn yẹn pé
ọmọ yín kan sì kú o Gébú pé ń bo ló wà gbọdọ̀ kó fìrí ẹ̀ sí. mo béèrè mo níbo ni ọmọ ẹ̀wọ̀n wọ́n ní wọ́n gbá sí ọ̀dọ̀ àwọn ń bì báyìí. ìyẹn àwọn tó lọ hospital wọ́n ní wọ́n gbé Gébú dé hospital. wọ́n náà gbé lọ hospital lọ́dọ̀ àwọn wọ́n náà gbé lọ hospital ní ọ̀dọ̀ àwọn torí ara tèmi náà gò sábàlẹ̀ ní kíní ọ̀sẹ̀ ọdí ẹni tó jẹ́ bàbá ọmọ gan òun kàn kọ́ mi lójú tóun fẹ́ padà sóko ojú owó rẹ̀ yóò gbó sí o òun kàn orí oko ní gbogbo ẹ̀dùn ọ̀pẹ̀ wà. má ṣe o màmá ẹ má sunkún o màmá ẹ má sunkún o wọ́n ẹ sunkún bí o màmá ẹ má sunkún o ẹ má sunkún ẹ má sunkún. ṣé àwọn ọlọ́pàá ṣé wọn ò wà wí ẹ̀ àwọn ọlọ́pàá ò ẹ fi tó ọlọ́pàá létí àbí ṣé àwọn ọlọ́pàá ò dá sí àbí kí ló ṣẹlẹ̀ gangan gbà náà tí ẹ ṣe lè rántí. àwọn ọlọ́pàá tí wọ́n wá ń jẹ́ náà ni mo fún ládìrẹ́sì níjọ́ kejì tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀. wọ́n wá bá yín lọ hospital. àwọn tó wá sí hospital jẹ́ yẹn. àwọn tó ẹ má sunkún màmá ẹnu ojú àì kábíyèsí Elédùmarè ó mà ṣe ẹ jókòó ẹ má jìsí ẹ jókòó ẹ wá nǹkan fi nu ojú yín ẹ wá nǹkan fi nu ojú yín ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ má sunkún o bẹ́ẹ̀ bá ń sunkún ẹ lè fẹ́ ká tẹ̀síwájú ètò yìí ni o kábíyèsí Elédùmarè ẹ ní àwọn ọlọ́pàá wá bá yín níjọ́ kejì lọ hospital àbí wọ́n wá bẹ̀ yín wò ẹ sì sọ fún wọn pé ọmọ yín kan sì kù. mo sọ fún wọn mo náà ọmọ mi kan sì kù wọ́n wá gbé pé ń bọ̀ ní ilé ibi tí mo gbé ń gbé ní Gbògìlà mo ní Jacob Ọláìyá street ni mò ń gbé ní kí lórúkọ mi mo ní wọ́n ti sọ pé àbẹ̀rẹ̀ ìyá Gébú mo ní gbogbo àdúgbò ń bẹ̀ mo ní ibẹ̀ ilé àbámi ti ẹ̀ jìnnà sí abẹ́ sí ní Jacob Ọláìyá street yẹn wọ́n ti sọ ìyá Gébú mo ní ilé àbámi ò jìnnà sí ibẹ̀ ọ̀hún ní abẹ́ sí òun wọ́n ní àwọn á pè mí ìmọ̀ tó ti rí pé àṣà àdédé ní. wọ́n gba nọ́mbà yín àbí. wọ́n gba nọ́mbà mi. wọ́n ní àwọn á pè yín táwọn bá rí ọmọ yẹn. táwọn á pè mí nígbà tí ọkọ wa ń lọ ní on 30 July 30 tọkọ mi ń padà sí oko ó sì yọ síìmù ní ọdún 2022 yẹn àbí. ó sì yọ síìmù tí mo fún àwọn ọlọ́pàá yẹn ó sì yọ ọkọ̀ lórí fóònù mo sì mú lọ sí oko Oǹdó débi pé tí wọ́n bá pè mí kí ni má lè gbé kọ́ọ̀lù. kábíyèsí Elédùmarè. kọ́ọ̀lù wọn. màmá ìjà ń bẹ láàrin yín ni. nítorí oko iná yìí. ta ló lóko. fún ara mi báyìí ni mo sanwó oko. ta ló ní oko. fún ara mi ni mo sanwó oko l'Oǹdó. ta ló ṣàtọ̀nà yín dé oko. ọkọ mi ló ṣàtọ̀nà wá dé oko. ọmọ yín tí wà ní Oǹdó yẹn ṣé ọkọ yín tẹ̀ ń sọ ilẹ̀ bí ọmọ yẹn fún. òun kọ́ mo bí fún. ẹ̀yin lẹ mú ọkọ yín kò ní Gbògìlà pé tọ̀ ọkọ ọmọ yín o ọmọ tẹ́ bí síbòmíì ó ń gbé l'Oǹdó pé ọkọ ẹ̀ wá pé àyè kan ń bẹ kí wọ́n mọ dáko l'Oǹdó lẹ fi wá mú ọkọ yín láti Gbògìlà lẹ mú lọ Oǹdó ó wá dé Oǹdó báyìí ló wá dé Àpọ̀n báyìí. ó dé Àpọ̀n báyìí o kódà lẹ́yìn ọmọ tí mò ń wá ìgàn bálẹ̀ ní kí n má sọ̀rọ̀. ló wá bá yín jà lé oko yẹn náà. bẹ́ẹ̀ ni òtí náà mo ṣì wà lẹ́nu ìlú ṣe ń sọ̀rọ̀ bálẹ̀ ní àwọn ò lè gbà tẹ́gbẹ́ èmi ti lọ láti jẹ́ ọjọ́ ìwọ ní dá owó tíjọba ń gbà lọ́wọ́ àwọn wọn mo ní ṣé mi ìsanwó ni wọ́n ń gbà tá a rí pé ọ̀rẹ́ tá a di. màmá ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ oko sílẹ̀ ẹ já fọ̀rọ̀ oko sílẹ̀ mo kàn fẹ́ fà kankan yọ nítorí mo fẹ́ fà yọ mo ti fà yọ ṣé ọkọ yóò wá gbòòpá padà wá sílé lẹ́yìn tó yọ sim card tó yọ lọ s'Oǹdó ṣé kò wá sọ fún yín pé àwọn ọlọ́pàá pè mí o àbí òun gbọ́ kankan nípa ọ̀rọ̀ Gébú o. kò sọ nǹkan kan lébi ẹ̀. bóun lẹbi fún. ọmọ bí fún kò sì ṣe pé bá kó náà ọkọ tó jẹ́ pé kinní kan bó ṣe wà yẹn kò sẹ́ni tí ò mọ̀ nílùú Gbògìlà. ṣé ọkọ yìí tá à ń sọ yìí kí lẹ kókọ rẹ̀. Karim Afọlábí Ifá ní Gbògìlà tó wà l'Oǹdó. ó ti bí àwọn ọmọ kan tẹ́lẹ̀ àbí àwọn ti bí àwọn ọmọ kan síwájú tẹ́lẹ̀ àbí. tí ìnáwó kan ẹni tó bí ẹyọkọ̀ṣe náà fún ọmọ Yẹlẹ́sùrú ló bí ẹyọkọ̀ṣe náà fún ní Gbògìlà ọmọ Yẹlẹ́sùrú náà gan. ìyẹn sì wà àbí. ìyẹn wà ọ̀sá ìyá ọmọ yẹn gan wọn lókun ọ̀ráyè tiẹ̀ náà di bí mo ṣe sọ yìí. kábíyèsí Elédùmarè. láti ìgbà náà báyìí ẹ fojú gan ní Gébú. wọn ò sì pé bóyá ọmọ ìbí ọ ti kú. sọ fún mi pé bóyá kó ti kú pé bóyá kì í tẹ̀gbọ́ pé kú omi ìgbọ́ pé kú o mi sì fojú gan ní ẹ̀ báyìí. ẹ sì àwọn ọlọ́pàá wo àwọn ọlọ́pàá àti ibo ni wọ́n bá yín gbà náà.
àwọn ọlọ́pàá Ìjẹ̀bú Òde ni wọ́n wá sí police station níjọ́ yẹn. àwọn ọlọ́pàá Ìjẹ̀bú Òde. wọ́n wá sí police station ní ìjọ́ kejì tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. ní July 24 ọdún 2022 wá gbà wá gbẹ̀yìn ọmọ Nàìjíríà wá gbà wá ẹ̀yà agbófinró wá gbà wá lóòótọ́ ni pé ọmọ ẹni kú ó sùn ọjọ́ ọmọ ẹni nù gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn ẹ bá wa ṣí àìtò yìí ẹ bá wa pín o ẹ jẹ́ kó délé kó dóko kódà ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ commissioner of police ní ìpínlẹ̀ Ògùn kí ẹ bá wa ṣèwádìí díẹ̀díẹ̀ torí kò sí tọ́lọ́hun ò lè ṣe àwọn ọlọ́pàá wo ló wà ní duty ńgbà náà 2022 ó ti pẹ́ díẹ̀ náà ṣùgbọ́n bàbá tọpinpin kódà bó jẹ́ pé ńgbà náà bó jẹ́ ìjàmbá ọkọ̀ òun ló ti mú ẹ̀mí ọmọ yìí lọ Gébú èyí tí ìyá ẹ̀ fi ń sunkún káàkiri láàárọ̀ lọ́sàn-án lálẹ́ yóò mọ̀ pé ọmọ òun ò sí láyé mọ́ yóò mọ̀ pé ọmọ òun ti jọ́lọ́ òun pè látàrí ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ìjàmbá ṣẹlẹ̀ ìyá ẹ̀ sì ń pé lójú ìwòye àwọn ńgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ wípé àwọn làwọn fẹ́ rò pé àwọn farapa jù pé àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ farapa nú ọkọ̀ yìí àwa ò sí ń bẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ àlàyé tí màmá yìí ṣe báwo ni Gébú ọmọ ọdún 12 ńgbà náà bí Gébú bá ń bẹ láyé bá a ti ń sọ̀rọ̀ yìí yóò wà lọ́mọ ọdún 15 níbo ni Gébú wọlẹ̀ sí ẹ dákun ẹ dábọ̀ ẹ là wá lọ́yẹ̀ o ìgbésẹ̀ wo la lè gbé màmá yìí nílò ìrànlọ́wọ́ tó pọ̀ ìgbésẹ̀ wo la lè gbé níbo la lè yà sí ẹ̀yin tọ́rọ̀ kàn yín agbófinró ẹ̀yin ọlọ́pàá road safety ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ní wo rẹ́kọ́ọ̀dù afitítóbi Elédùmarè bẹ̀yìn afikúnlẹ̀ abiyamọ bẹ̀yìn ẹ bá ní trace ìṣẹ̀lẹ̀ yìí padà sẹ́yìn July 24 ọdún 2022 wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀ o ọdún kẹta rèé ní tí mo fi ń bèèrè lọ màmá òun pé ńbo lẹ wà látijọ́ ìtẹ́ ẹ̀ kébò sí ńbo lẹ wà látijọ́ ìtẹ́ ẹ̀ pariwo fún gbogbo ọmọ Nàìjíríà